Hello. Ẹ káàárọ̀ o. Ẹ káàárọ̀ o, bàbá Túndé. Ẹ ti wà lórí afẹ́fẹ́ o. Kí lẹ̀ ń là kọjá mà? Ohun tí mo ń là kọjá ni pé ọkọ tí mo fi bí ọmọ àkọ́kọ́ fún ara rẹ̀ ò yá. Ó wá ti ó di ilé wa jáde láti fún ilẹ̀. Lẹ́yìn ìgbà yẹn mo wá lọ sí ìlú wa mo ti wà ní ilé ọkọ mi. Ọkọ mi ti mú wa padà sí Ariwo wà ń bẹ̀ yẹn mà. Ariwo àwọn ọmọ yẹn ò jẹ́ ká gbọ́n tẹ̀ ń sọ dáadáa mà. ọ̀dà. Mo wá mo ní kúrò lọ́dọ̀ mi. Mo wá ti lọ sí ilé ọkọ mi mo ti bímọ fún wọn nìyẹn. So ibi yẹn ara ẹ̀ tí wá yá ló wá ń pè mí padà pé kí n máa bí. Tí n bá gbọ́ yín dáadáa, ẹ ní ọkọ yín tẹ́ bímọ àkọ́kọ́ fún ẹ ti kúrò ń bẹ̀ ti fún ọkọ míì. Bẹ́ẹ̀ Ẹ bí ọmọ kan fún ọkọ yín tí ẹ fẹ́ láàárọ̀ ọjọ́ yín yẹn. mẹ́ta. Mẹ́ta. Ilé ọkọ tẹ́ wá wà ń sìn mà. Ẹ ti bímọ fún yẹn náà. Yọkàn. Ẹyọ kan fún yẹn. Ok. Ẹ ti kó nílé ọkọ àárọ̀ tó gbà wó báyìí. Ó ti lọ sí 15. Ọdún mẹ́ẹ̀ẹ́dógún kí ni èjì ti yín mà? Mo ti wà ní bíi 45. Kí ni èjì ọkọ yín yẹn? Òun wà ní 47. Ṣé látọdún mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn tẹ́ ti kúrò ń bẹ̀ mà? Age 30 lẹ wà ń gbà yẹn. Ṣé ọkọ yín ò fẹ́ yàwó mi láti gbà yẹn ni mà? Bẹ́ẹ̀ ni sà. Látọdún mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn. Ẹ́ Bẹ́ẹ̀ ni. wọ́n wà late 32 nígbà yẹn. Bẹ́ẹ̀ ni. Ok. Ṣé ń gbà tara wọn ò wá yá ṣé ẹ lọbẹ̀ lọ tọ́jú wọn láti ilé ọkọ míì tẹ́ wà ní mà? Kò fún wa láyè káwá ní gbogbo ìgbà yẹn. Ta ni ò fún yín láàyè? Ẹni ọkọ máa ń pín ọkọ mi yẹn kò fún wa láyè kárí òfin. Kò jẹ́ káwọn ọmọ bẹ́ẹ̀ fún wọn. Kò tí ì kí wọ́n á fi àmì rẹ̀. Ẹ gbọ́ mi dáadáa mà. Ṣọkọ yín àárọ̀ ọjọ́ yẹn ni òfin láì kẹ́ wá wò ń gbà tara àwọn òyà àbí kí lẹ̀ ń sọ ń sìn? Hello? Hello? Sà. Ṣé ẹ̀ ń gbọ́ nǹkan tí mò ń sọ mà? Bẹ́ẹ̀ ni. Mo ní ta ni òfin yín láì kẹ́ wá wò ń gbà tara àwọn òyà ṣọkọ yín àárọ̀ yẹn ni? Bẹ́ẹ̀ ni. Ṣẹ́yìn fẹ́ lẹ wò ń gbà yẹn ni? Ìgbà yẹn ni ìjẹ́ tí mi ti rí máa rí ìgbà yẹn. Mo máa ń fẹ́ try àti lọ àtàwọn ọmọkùnrin jẹ́ kí anybody wọlé. Ok, ok. Ẹ tí rì má rí ń gbà yẹn. Ó tọ́dún wo tẹ́ rì má rí báyìí sìn? Ó dé lọ bí i 7 years. Ọmọ tẹ́ bí fún arákùnrin tẹ́ wà ń bẹ́ẹ̀ sì tí kí ni age ẹ̀? 5 years. 5 years. Ẹ lò mà. Arákùnrin yẹn ló wá ń pè yín pé kẹ́ padà sọ́dọ̀ òun báyìí. Wà ń bẹ̀rẹ̀. Ok, ẹ wá fẹ́ padà sọ́dọ̀ ẹ̀. Mi ò padà bọ̀ táwọn ọmọ náà wá ń sọ pé kì í ṣàánú dádì àwọn. Àwọn ọmọ yín ní kí ẹ ṣàánú dádì àwọn. Ok, kí lẹ́yìn wá fẹ́ ṣe ń sìn mà? Mo gbìnà sọmọ Nàìjíríà kan gbà mí lóko rẹ̀. Ok, ọmọ ìlú wo ni yín mà? Ọ̀yọ́ ṣe. Ẹ́ Ọ̀yọ́. Ọ̀yọ́. Ṣé ń gbọ́ mi dáadáa arábìnrin? Bẹ́ẹ̀ ni. Ok. Nísìnyí báyìí ọkọ tẹ́ wà lọ́dọ̀ ẹ̀ ṣẹ́yìn nìkan ló fẹ́? Àwa méjì ni but kò sí problem kankan láàrin àwa méjèèjì. Ok. Ẹ wá fẹ́ fi ilé fẹ́ padà sọ́dọ̀ ọkọ tẹ́ filẹ̀ látọdún mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn àbí? Mi ò sílẹ̀. Ṣé àwọn ọmọ yín yẹn ṣé ọmọ tẹ́ bí fún ọkọ àárọ̀ yẹn àkọ́bí ẹ̀ ṣọ́kùnrin ni àbóbìnrin? Ọ̀kan náà ni ọkùnrin. Ọkùnrin ni. Ìtẹ́ sọ́nsìn ní pé ọmọ mẹ́ta lè bí fọkọ yín àárọ̀ lè sọ fún mi o. Ṣùgbọ́n ọkùnrin ni àkọ́bí ẹ̀ tẹ́ bí fún. Obìnrin. Obìnrin. Ṣé òun ló wá ní kẹ́ padà sọ́dọ̀ dádì òun? Sá. Ṣé òun ló ní kẹ́ padà sọ́dọ̀ dádì òun? Kí ni age ẹ̀? Ó ti wà ní 20 years. 20. Bẹ́ẹ̀ ni. Ọyọ ti gbọ́n. Ó yẹ kó ti gbọ́n dáadáa. Ó yẹ kó ti gbọ́n. Torí ọ̀rọ̀ tó sọ òun kò tí ì fi hàn pé bóyá kò fi hàn pẹ̀lú ọjọ́ orí tó níyẹn. Ọ̀rọ̀ tó sọ yẹn kò ṣe déédéé pẹ̀lú ọjọ́ orí rẹ̀ yẹn. Ní tèmi ó sọ fún yín lélẹ̀ arábìnrin mà Ọlọ́run ní lé yín káàkiri ẹ ṣàmì o. Ṣé ti lè yín mà torí mi ìmọ̀ tó ṣọkọ yín náà látọdún ọdún mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn 32 ló wà ọmọ kan lẹ́dẹ̀ bí fún láti gbà yẹn tóun náà ò rí má rè.
ní tó ṣẹlẹ̀ lórí àárín yẹn ó yọ Ọlọ́run ó dẹ̀ yóò náà ó dẹ̀ yáwọn òbí ẹ̀ èmi ò lè gbà yín mọ̀ràn lórí ètò pé kẹ́ padà sọ́dọ̀ ẹ̀ mà ṣé ń gbọ́ mi arábìnrin mà èyí lè gbà yín mọ̀ràn lórí ètò ibi tẹ́ ẹ wà yẹn Ọlọ́run ní lé yín káàkiri ń bẹ̀ ẹ ṣàmì dáadáa ní tèmi ó sọ nìyẹn o Ọlọ́run dẹ̀ bá yín tọ́jú àwọn ọmọ yín ẹ jẹ́ kó yí ọmọ yín tó ní kẹ́ ẹ padà síbẹ̀ yẹn ìdí pàtàkì tẹ́ ẹ fi lè padà síbẹ̀ ibi tẹ́ ẹ wà yín náà ẹ má bọ́ ọmọ yẹn já o ìfún bàbá tiẹ̀ ló jáde nìyẹn o ẹ má bá já o ẹ ní ṣiṣẹ́ àṣejẹ́ o ẹ jẹ́ kó yé a lè padà síbẹ̀ ẹ ti ń tọ́jú wa láti ẹjọ́ ẹ̀ náà lélẹ̀ àdẹ̀tí bímọ fúnra wa sọ̀rọ̀ mi ti yé yín mà bá a rìn ṣe jẹ́ nìyẹn o yes ma.